láti gbẹ̀yìn gbọ́ bàbá mi bíbí kú bí kalẹ̀ ó bí ọmọ tí ń da ẹ̀sìn rú òun náà tó wá lẹ́nìkan dẹ̀sìn rú ẹ wo wèrè ń ba ẹ̀sìn jẹ́ òun náà tó wá wẹ́ nìkan kùn pé àwọn tí ń bẹ̀sìn jẹ́ nù òun ní sì ń bẹ̀sìn jẹ́ ọmọ tó bá rí bàbá rẹ̀ bíi tí ó bá jọ máa rí àbùkù ọmọ kàwọn bàbá rẹ̀ tó bí ìgbà tí wọ́n ní ìmáàmù ni wọ́n jẹ́ ìran yín kó sì yarí tọ́ra àwọn bàbá rẹ̀ ìmáàmù ni wọ́n sì ń wí pé èso máa lù èso máa lé ó sì láwọn bàbá rẹ̀ ìmáàmù ni wọ́n náà ó gẹ̀rí àléfà bàbá rẹ̀ ó gẹ̀rí ìmáàmà mẹ́mbà rí ọ̀hún lógún ni gbọ́ wa kunta ala minbari al-jahl la ilaha illallah wa tatakallam bi kalam al-juhala Allahu akbar ọwá dìde lérí mẹ́mbàrí báyìí ọwá ní ramadana ní ń bọ̀ yìí ẹ̀dá ọmọ òun lákẹ́ ẹ̀dá ramadana ní ń bọ̀ yìí ó sì dúró lérí mẹ́mbàrí ó ṣe kútùbà ní ọjọ́ jímà ó sì ń parọ́ mà nẹ́bí ó sì ń parọ́ mọ́lọ̀ la ilaha illallah orí pé lérí ibú ni ọ́ ó sì láàfáà bàbá rẹ̀ oní bàbá rẹ̀ jẹ ìmáàmù rí ó rò páwọn àmámù òkú làwọn bàbá mi òun lọ́fà tó fi rújú nínú ìlú táwọn ará alé fi pé ìsọmọlé àwọn Allahu akbar wọ́n ìyá ajọ́mọ ọkọ nínú ilé a sì jọmọ ọkọ nínú ìlú ògùn mẹ́mbàrí ọmọ àparọ́ mú sí ọlọ́run ògùn mẹ́mbàrí ọmọ àparọ́ mọ́lọ́run gan fún rẹ̀ ògùn mẹ́mbàrí ọmọ àparọ́ mà nábì ó ti máa parọ́ má sẹ̀ríà tọlọ́run pé nínú sẹ̀ríà òfin tiwa inú òfin wa sófin ìsìláàmù wa ló ń wí ni àbí òfin pátì tọ́ wà ó sì yanjú rẹ̀ kí gbogbo ayé ó lè kún lè máa kó yé ta po àlà sí ìsìláàmù má ìwọ ìmáàmù ọ̀hún ọ̀wá rọrọ̀ orí sọ lẹ́nu ọwá ní gbogbo ẹni ọlẹ́nìkan ló lórí wa òun ni pírẹsidẹ́ǹtì gbogbo wa òun ni ó sì máa wẹ̀ fún wa ẹni ọba ti wá máa wẹ̀ kalẹ̀ tó lóun rọ́sùn òun máa wẹ̀ fún wa kójọba yìí ni ká gbáwẹ̀ inú òfin sẹ̀rí àti wa wọ́n ní apá ó sì takú sí àlà Islam wá yanrí rẹ̀ pé nínú òfin pátì tiwa ọgbọ́n SAE pátì yìí àwa nínú òfin sẹ̀rí àti wa